ọba lórí ṣùgbọ́n èyí tó jẹ́ ẹ̀tọ́ tìjọba ìjọba ní agbára ìwé ẹ̀rí pé ẹ̀yin ni ọba o torí lásìkò yìí abẹ́ òfin ni la wà ìwé ẹ̀rí ni gómìnà ó fún ẹni tí ọjọba pétò lẹ́yìn ìgbà tí wọ́n ti mú ọ tá a sì ti buwọ́lù pé wọ́n lọ́ba ìwé ẹ̀rí rèé o ìwé ẹ̀rí rèé o pé ìwọ ni ọba tọ́ sí gómìnà ni ó fún ọba ní ìwé ẹ̀rí wọ́n sì gbé ọ̀pá lé ọba lọ́wọ́. ẹ wá já wò ó ibi tá a ti máa ń ṣe àṣìṣe rèé ní ọ̀pọ̀ ìgbà ẹjẹ ń jálẹ̀kẹ́ ní ìṣẹ́gbẹ́ sọ́wọ́ méjèèjì ká lò lọ́wọ́ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ọmọ ọlá ní ọ̀pọ̀ ọgbà ọjọ́ lẹ́yìn ìgbà tí kábíyèsí bá gbadé tán ìní gómìnà ìní wọ́n wàá gbé ọ̀pá àṣẹ àti ìwé ẹ̀rí lé wọn lọ́wọ́ ó sì ti máa ń ṣẹlẹ̀ rí náà kó ṣe pé ṣáájú kí ọba tó wọ ìpẹ̀bí láyé àwọn òyìnbó ìní wọn ó ti fi ìwé sí pétò ìwọ lọba lóòótọ́ abuwọ́lù ọ̀pá àṣẹ rèé ìwé fún ọba kò sí lára àṣà tiwa àṣà àtijọba ni ìgbàlódé ni sẹ́rí tí wọ́n ń ṣe ní ìsìn ni tá a bá ní ká wò ìní ó fẹ́ ti gba ìwé ẹ̀rí lọ́dọ̀ gómìnà kó sì ti gba ọ̀pá lọ́dọ̀ gómìnà ṣáájú kí ìlànà ti ìbílẹ̀ ó tó bẹ̀rẹ̀ ní tààràtààrà ó fẹ́ẹ̀ dáa ju pé ńgbà tó bá dádé lọ ni kó ẹsẹ̀ gbélé lọ́wọ́ ẹjẹ́ àjọ máa dé òun làkàyè náà ni wákàjọ máa wo ni a sì ṣàlàyé ẹ̀. owó bá débi ìbílẹ̀ ìgbéjọ wọn níjọ́ tí ó ní níbẹ̀ náà. ìyẹn tó ti dáa jù nu kí ìjọba ó ti ṣe ètò tiwọn ìwé ẹ̀rí ni a ti fún ọ ọ̀pá àṣẹ ni a ti fún ọ àti buwọ́lù ó ti dọba látòní lọ. lẹ́yìn ìgbà tí ìjọba ti ṣe tiwọn èyí tán ọba Aláàfin ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọ ìpẹ̀bí kèétí ìdé adé yóò wọ ìpẹ̀bí kèétí ìdé adé tọrọ pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ kò tí ìwé ṣé gómìnà ni ó gbàdé fún ọba. ẹ̀yin èèyàn já máa fọkàn bá wa lọ a ti wà ní kíláàsì yàrá akẹ́kọ̀ọ́ yìí ti pẹ́ a ti wà ṣe fún ọwá bàbá wọ wá ní ilẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀rí látìgbà tí kábíyèsí ọwá ti gba ìwé ẹ̀rí báyìí wọ́n ẹ̀rí ìpẹ̀bí sì ń lọ lọ́wọ́ nínú àwọn ìpẹ̀bí àwọn bàbá wa wọ́n kọ́kọ́ ṣèkan ọlọ́jọ́ méje ọlọ́jọ́ mẹ́rìnlá ń bẹ ti Aláàfin ìpẹ̀bí Aláàfin a máa gùn ó lè tó òṣùpá mẹ́ta ṣùgbọ́n nínú òṣùpá mẹ́ta ọjọ́ méje kan ń bẹ tí wọ́n bóyá ọjọ́ méje ni o bóyá ọjọ́ mẹ́rìnlá ni o tí wọ́n gbà á dé tí wọ́n ti gbà á dé ẹja máa jó yé wa. nẹ́tíwọ̀kì ń dà wá láàmú lórí Facebook nẹ́tíwọ̀kì ń dà wá láàmú lórí Facebook. ogun ló jà lọ́yọ̀ọ́ àkọ́kọ́ inú tó ọ̀yọ́ àkọ́kọ́ ká ọ̀yọ́ tá a wà lóde òní ìlànà ìpàgọ́ ọ̀já ní tẹ́bí ọba ló tún tẹ̀láyé àti ọba ọ̀gbọ́ká àjọ̀dó adéwìnbí òsákẹ́kẹ́ adéwìnbí òkọ́ture ìbàbàjà tó gbogbo ọmọ ọba ọ̀yọ́ kù. èjì ọ̀gbọ̀rọ̀ aládẹ́yàlé ọba dídé èlò ṣèlérí ọba tá a rí ká kápọ́lápọ́tà kápálọ́pàá kápátá lórí apáta ìbẹ̀ẹ̀bẹ̀ ń ròyìn gbùgbù lẹ́yìn àgbàrá. ọ̀dọ̀ fi ìjàyọ̀ jẹ́ dúró de látàlú ọmọ ajá nílẹ̀ rẹ̀ gángan èjì ọ̀gbọ̀rọ̀ Aláàfin àti ọ̀yọ́ ló kọ́ jẹ kó tó dórí ọba tó wà lóyè. àti ṣe bí ọ̀yọ́ làárí ẹ ṣe bí rọ́ọ̀nì dáín ọ̀yọ́ òkú ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan fínísí ọmọ ẹni tí ń fọlá ya ju ọ̀yọ́ ló ní káyà pẹ́pẹ́ ló ní ká gbẹ̀fẹ̀ kó yẹ èèyàn. èmi kì í lá. lórí nẹ́tíwọ̀kì ẹ ló ń dà wá láàmú ẹ má jẹ́ ká bínú àwa tá a bá sì ń wọlé má bá wa tẹ lọ́fẹ̀ẹ́ má bá wa tẹ láìkì. torí ìdí èyí kábíyèsí wa ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé wọ́n ti gba ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ ni ní tèmi eléyìí dáa torí ẹ̀ bá ṣe pé a ya àwòrán rẹ̀ inú ilé ni wọ́n ti ṣe eléyìí ní jẹ́ pé ìjọba ti fọwọ́ sí o ní wọ́n ẹ̀sẹ̀ wàá lọ sọ́yọ́ ọba ọ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀bí ní báyìí o torí náà yìí táwọn wò pé a mẹ́rin sí wọn ògùn erin ni àjíṣọlá ọmọ àjòwú yọkọ lẹ́nu òkú ọmọ àtàkàjà rodò òkú alàkẹ́kẹ́ sọ. torí náà mo fi ń dá wa lójú wípé kábíyèsí wa wọ́n bẹ̀rẹ̀ ìpẹ̀bí báyìí ìpẹ̀bí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí
tó yẹ kí wọ́n ṣe bí wọ́n ṣe dé tí wọ́n wọ ìlú náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní kánmọ́kánmọ́ o ìwé ẹ̀rí rẹ ní a sì ti bu ọwọ́ lù ọ̀pá àṣẹ ní ìwọ ni Aláàfin báyìí o ó yá tara ṣàṣà bàbá wa ẹ máa lọ sí Ọ̀yọ́ o ẹ lọ bẹ̀rẹ̀ ìpẹ̀bí torí náà ìtọ́jọ́júṣe ìjọba níjọba ti ṣe o léyìí tí ò tako kò ní í ṣe pẹ̀lú àṣà tiwa tìjọba nìyẹn títí báyìí so ti yé àwa tí a wà ní yàrá ìkẹ́kọ̀ọ́ a kú oríire àwọn yẹn ti ń kí wa kú oríire àwọn yẹn ti ń kí wa kú oríire lọ́tún lọ́sì. àwọn ọ̀wá ẹni mọ́ àtisọ́lá ọmọ àjòwú yọkọ lẹ́nu àgbààgbà kọ́ fi má yẹn ní sáré o. ẹlẹ́sìn lẹ́yìn ọmọ ńlá mi kọ́. Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́ ó máa ń ṣe díẹ̀ ó sì jẹ́ nǹkan tí ó kó nǹkan sínú púpọ̀ àní lè mẹ́nu bà á ṣùgbọ́n àwọn díẹ̀ bẹ̀ náà tá a bá lè sọ á sọ Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́ á sọ nípa Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́ ẹ fọkànbalẹ̀ o á sọ nípa Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́ gbogbo bó ni Ìpẹ̀bí ṣe ń lọ bó la ṣe máa ń ṣe Ìpẹ̀bí àti gbogbo àwọn ìgbésẹ̀ tó máa ń tẹ̀lé Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́. ọlọ́dà mú tẹ̀rẹ̀ òjòwú ní kò lè wú ní mọ́ ìrìn bàbá ẹ̀yìn ní ìjòwú ọkọ òkú ọmọ àtàkájà lódò. torí náà jẹ́ ká fọkàn balẹ̀ ọba Aláàfin Ọ̀yọ́ ọba Abímbọ́lá Hakeem Ọwọ́adé ó ti di Aláàfin láti òní lọ ìjọba ti bu ọwọ́ lù Ìpẹ̀bí ti bẹ̀rẹ̀ nu ìjọba ti bu ọwọ́ lù pé ìwọ ni bàbá wa ìwọ ni Aláàfin Ọ̀yọ́. oníkọ́ abọ́bakúdù lóye ìjọ òkú abọ́bakúdù tó ní nǹkan bí ìjọba nẹ́tíwọ̀kì ni ẹ mẹ́jà á bínú à ń ṣe nẹ́tíwọ̀kì ń dà wá láàmú gidi gan ń dà wá láàmú gan torí náà nẹ́tíwọ̀kì ẹni máa ń dà wá láàmú àníjà bínú ni. ìjọ ọmọ olókùn ẹṣẹ Ọ̀yọ́ ilé abọ́bakú àbíkú kan bí ẹni rebi ọmọ agúnyẹ́bami epo nílé oníkọ́ ọmọ ogun ọ̀la. torí náà tó bá ń gbọ́ àrẹsọ ọ̀rọ̀ pé kábíyèsí ọ̀wọ́ Ìpẹ̀bí rárá o kábíyèsí ò tí ì bẹ̀rẹ̀ Ìpẹ̀bí òní ni kábíyèsí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ìpẹ̀bí ìjọba ti fún kábíyèsí níwèé àṣẹ kábíyèsí ó ṣẹ̀ wọ Ìpẹ̀bí gangan ní báyìí èyí tí wọ́n ṣe ojúṣe ìjọba níjọba ṣe bá a ṣe ń kéde ẹ̀ tá à ń fọn rere ẹ̀ fún wa ojúṣe tìjọba ni ìjọba ṣe ojúṣe ti àṣà àti ìṣe àti àwọn tí wọ́n mú ọba wọ Ìpẹ̀bí lọ́yọ̀ọ́ ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí ni nígbà tí wọ́n ti dé bàbá Ìyájìn náà ni ó fa kábíyèsí lé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ìlànà àti àṣà wa ẹni tó kù tí ó fa bàbá fáwọn tí ó mú bàbá wọ Ìpẹ̀bí lọ́wọ́ náà ni bàbá Ìyájìn. mi ò tó sí mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí àwọn àgbàkà wọ́n ní kí n dọ̀bálẹ̀ mo dọ̀bálẹ̀ yẹ́kẹ́ gbogbo sí ló wọ́dí lọ́wọ́ ìṣíwọ́dí lẹ́nu oníkọ́ bálùkù ọmọ ogun ọ̀la. ìgbà tí ṣe wọ́dí lọ́wọ́ wọ́dí lẹ́nu tán ni mo bá gbéṣin lọ́jà àwọn òòrà mo gbéṣin lọ́jà àwọn òjẹ wọ́n ní ká tó jẹ́ṣẹ́ àdọ̀bálẹ̀ bí oníkọ́ bálùkù ọmọ ogun ọ̀la náà ni ọmọ akutọ̀ ẹ̀yà ṣàlejò. ẹ̀kọ́ fọlọ́kùn ẹ̀sìn Ìbàdàn kọ́ má fọlọ́kùn ẹ̀sìn Ọ̀yọ́ nínú jẹ́mọ́ èèyàn tí òkú bá kún lámọ̀ lólókùn ẹran ọmọ bàtà nípọn àjìfà. ẹ ǹlẹ́ o oníkọ́ ọmọ olókùn ẹ̀ṣẹ̀ Ọ̀yọ́ ilé ọmọ abọ́bajó kóṣó ẹ̀yìn ọ̀rọ̀ ìpàtàn kò sì yọ bí arú. má lè pa ojú ń tàlejò ojú ń tiẹ́ nínú gbá ọmọ yọkọ̀tọ̀ nípọn àjìfà. torí náà mo rò pé ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ wa ń béèrè nípa yìí pé ṣé kábíyèsí ò ní wọ Ìpẹ̀bí ni mo ti dá wa lóhùn fáwọn tá a bá ẹ̀sẹ̀ ń darapọ̀ ọmọ wa èyí tá à ń láàyè wa ni wípé èyí tá a rí tí wọ́n gbé ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ lé ọba wa Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ ìlànà nìyẹn tìjọba nìyẹn ó kankan dẹ̀ nìyẹn tẹ́ ẹ̀ bá dẹ̀ mọ̀ lẹ́dẹ̀ tí mọ̀ yín tẹ̀sẹ̀ wá lọ sí Ìpẹ̀bí ìjọ tó bá wọ́ ọ̀bà gbadé gbogbo wa láwà á gbọ́ èrò girigiri ẹsẹ̀ girigiri iná ẹ̀ ní ó wá tẹ̀lé wa lọ sí Ọ̀yọ́ Aláàfin. ọyá ẹ̀jẹ̀ ká kí wọn lálẹ́ bí Ọ̀yọ́ a kì í rọ́bà fún lálẹ́ bí Ọ̀yọ́ ọyá ẹ̀jẹ̀ lọ rèé kálàfin ọmọ àjọ. torí mo bẹ̀rẹ̀ sí ní gba ìpè mo sì ń gba àtẹ̀ránṣẹ́ mo wá rí i pé kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́mi bá dẹ̀ ti gba ìpè àbí àtẹ̀ránṣẹ́ bíi 10 lórí ọ̀rọ̀ kan mo wá wò pé àwọn tó láǹfààní àti kàn sí mi nu mo mọ̀ pé bí ó ṣe rí lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nu ni ló jẹ́ ká tètè jáde ká tètè ṣàlàyé fún wọn yìí pé
kábíyèsí ó lọ Ìpẹ̀bí o, wọ́n wọ Ìpẹ̀bí o, wọ́n wọ Ìpẹ̀bí. èyí tó kan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó kan gómìnà ni wọ́n ti ṣe yìí. ẹ rí i pé irú ẹ̀ náà la ṣe ní Iléṣà náà, ìjọba ti bu ọwọ́ lù ú. ìjọba bá wù ìjọba lè gbé fún wọn. tó bá wù ìjọba ìwé ẹ̀rí pé wọ́n Aláàfin wọ́n lè fún jọ́ náà. tó bá wù ìjọba wọ́n lè fún jọ́ tó bá gbadé. tó bá sì wù ìjọba ní ẹ lọ gbéwé ẹ̀rí bá ní ààfin. ṣùgbọ́n tó dáa jù náà ni pé tabaníkàwò tó bá tí ó pa àṣà wa lé iná ẹ̀ ni wípé kíjọba ó ti fún wọn ní ìwé ẹ̀rí kí wọ́n sì ti fún wọn ní ọ̀pá àṣẹ kó tó di pé wọ́n wọ Ìpẹ̀bí. kìí ṣe ìgbà tí ọba wa gbó wà tán ni gómìnà ẹsẹ̀ wa máa wá gbélé lọ́wọ́. eléyìí lọ́fẹ̀ẹ́ dáa jù tèmi wò lémi ní èrò tèmi ní o. eléyìí pé a ti fà ọ́ lẹ̀ àwa ìjọba ti bu ọwọ́ lù ọ̀yà máa lọ lù lọ́ máa ṣe ètò lọ́ máa ṣe ètò lọ. eléyìí dáa nítẹ́lẹ̀ sì fi dáa ni wípé gbogbo ìnígbà o ẹ mọ̀ pé àlùbọ́sà ń rùn àwọn èèyàn sẹ́ni ọlọ́tẹ̀lẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè mí nílùú òyìnbó bẹ́ẹ̀ ṣe ń pè mí Canada wọ́n ń pè mí lamẹ́ríkà wọ́n ń pè mí London wọ́n ń pè mí Malaysia pé ààrẹ àlùbọ́sà ń rùn lọ́dọ̀ àwọn náà sáyìn náà já àlùbọ́sà ni mo sẹ́ mọ̀ pé àwọn ọ̀gá náà máa já àlùbọ́sà kò sẹ́ tí èjà àlùbọ́sà ìlọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ bíi tolúwa nílẹ̀ ni torí àwọn alálùbọ́sà àti bí wọ́n bá lọ ilé ẹjọ́ ní ìsìn ìjọba ti bu ọwọ́ lù lọ́dọ̀ ìjọba ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé ó ti di Aláàfin látòní lọ. ṣùgbọ́n Ìpẹ̀bí lẹ́yìn ìgbà tí wọ́n bá wọ Ìpẹ̀bí tán ni wọ́n ó tó wá dé adé. ẹ rí i pé gbogbo àwọn Ìpẹ̀bí Ọ̀yọ́ gbogbo ẹ̀ ní sọ nẹ́tíwọ̀kì mọ̀ wá nìkan o ṣé ẹ̀yin olólùfẹ́ mi sáàlẹ́ lọ wá hòtẹ́ẹ̀lì kan gbà tá a fi ṣàlàyé nípa Ìpẹ̀bí Ọ̀yọ́ yìí àbí kí n lọ sọ́yọ́ gan ni ká lọ sọ Ìpẹ̀bí Ọ̀yọ́ gangan bẹ̀ torí nẹ́tíwọ̀kì ti ń dà mí láàmú. nítòsí yẹ ká farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ ńlá ni ọba Aláàfin Ọ̀yọ́ tí ọba jẹ nípele torí tá a fẹ́ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa a tún lè mọ̀ lè sọ kọ́lọ̀ ń jẹ́mi bàbá wo gùn kí wọ́n wá dàgbà kí wọ́n dògbò tí wọ́n fi lọ síbi àwọn àgbà ń rè kí wọ́n pẹ́ kéré kí wọ́n lò lé 50 ọdún lórí oyè lórí ìtẹ́ àwọn bàbá wọn kí wọ́n lo 200 ọdún lórí ìtẹ́ àwọn bàbá wọn. ó lè jẹ́ ẹ̀kan tí màá bá sọ yìí ó lè jẹ́ mi kọ́ màá tún sọ rúùtàn bí ọba ṣe ń wọ̀ Pẹ̀bí ó lè jẹ́ lòmíì ní ọ̀sán lọ́jọ́ iwájú. ìdí inú tó ṣe wípé wíwọ Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́ ní tí ò ṣe é mọ̀gbọ́n ni èmo fi ń wòye pé bóyá lọ wá òtẹ́ẹ̀ kan gbà ní ibi tí nẹ́tíwọ̀kì bá ti dáa torí ibi tá a wà ẹ́ rí i pé ó ti dúró báyìí bí ṣe ń dà wá láàmú yìí ní tó sì yẹ ká kọ́ ẹ̀kọ́ ká mọ̀ ní nípele nǹkan bẹ́ẹ̀ ìnígbà táwọn èèyàn pè ní aláyé àbáàsì Aláàfin ọmọ wọ Pẹ̀bí mo ní akí aláàdí kí ni kò lè tó báyìí Aláàfin ọwọ́ Pẹ̀bí Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́ wá jẹ́ ṣeré kì í mọ̀ ẹ́ ṣeré. ìjọ tí Aláàfin bá wọ Ìpẹ̀bí tó bá di pé wọ́n mú dé ibì kan nílé Ṣàngó tí ọba bá bà sí lára àwọn tó bá wà níbẹ̀ tí wọ́n bá rí ojú rẹ̀ wọ́n mọ̀ yí pé ó ti gbọ́dọ̀ mọ oríkì àwọn bàbá rẹ̀. torí náà gẹ́gẹ́ bí n tá ń béèrè àwọn èdè mò ń sọ mò tún sọ báwọn èèyàn ṣe ń darapọ̀ mọ́ wa àwọn èèyàn ń béèrè wípé ààrẹ Lájí Àbáàsì ṣèṣe pé wọ́n tún fẹ́ẹ́ bàṣà jẹ́ Aláàfin ọmọ wọ Pẹ̀bí wọ́n sì ti fi jọba kèétí ìjọba o ìjọba ló gbé ìwé ẹ̀rí lé lọ́wọ́ pé a ti buwọ́lù ìwọ lọ́ba ìwé ẹ̀rí rèé wọ́n sì ti gbé ọ̀pá àṣẹ lé lọ́wọ́ wọ́n wà á ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Pẹ̀bí ìtọ́wá kan náà ni wípé a ti rí ìwé ẹ̀rí a sì ti rọ́pá àṣẹ ìyìn tí gbogbo wa ń dúró dè ní pé jọ̀wọ́ l'Aláàfin ó dé adé. Ìpẹ̀bí wa lè jóṣù mẹ́ta ṣùgbọ́n nínú oṣù mẹ́ta àwọn ibì kan ń bẹ tí kábíyèsí ti lè jáde sí wa ó lè jẹ́ ọ̀sẹ̀ kan ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì tí wọ́n ó dé adé ẹja àfojúléde ó lè jẹ́ ẹmẹ́tìmí gbọ́ ó lè jẹ́ ọ̀sẹ̀ kan ó lè jẹ́ ọ̀sẹ̀ méjì tí kábíyèsí ó dé adé tí gbogbo wọn ó sì rí Ìpẹ̀bí ń sì ń tẹ̀síwájú tóṣù mẹ́ta wọn ò fi pé Ìpẹ̀bí Aláàfin Ọ̀yọ́ yàtọ̀ sí gbogbo Ìpẹ̀bí o kìí ṣe pé èmi náà ń Pẹ̀bí èyí tá a bá lè sọ ń bẹ̀ á sọ
ìtàbá lè sọ ńbẹ àásọ ìtàbá sì lè sọ ńbẹ á ti ẹ̀ fọ́ sí wẹ́wẹ́ á fọ́ sí wẹ́wẹ́ kẹ́ ẹ bá lè mọ̀ ẹ rí bá Aláàfin ó ti mọ̀ ti yàrá kó sínú yàrá nǹkan bẹ nílẹ̀ Yorùbá kan bẹ nílẹ̀ Yorùbá torí náà o akíbaba wa o ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé bàbá ti gba ọ̀pá àṣẹ wọ́n sì ti gba ìwé ẹ̀rí lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní tó kù ní báyìí bàbá ti ṣetán o bàbá ọ̀wọ̀ Ìpẹ̀bí mo sì rí pé a ti rí fọ́tò bàbá àti bàbá wa àwíṣẹ àgbáyé bàbá wa ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá lẹ́yìn tó jẹ́ wípé iṣẹ́ ti bẹ̀rẹ̀ o iṣẹ́ ti bẹ̀rẹ̀ fún bàbá wa iṣẹ́ ti bẹ̀rẹ̀ torí náà o èyí tá a rí tí bàbá gba ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ lọ́dọ̀ gómìnà wa ẹnjìnà Olúṣèyí Mákindé ojúṣe ìjọba sí ọba tó bá jẹ ni wọ́n ṣe o ìjọba lè fún yàn ṣáájú wọ́n sì lè fún yàn lẹ́yìn ìgbà téèyàn bá ti dé adé tán tẹ́ ẹ bá wo ti Iléṣà náà wọ́n ti fún wọn kí bàbá ó tó wọ Ìpẹ̀bí mo rò pé ó ti yé wa báyìí bẹ́ẹ̀ náà láti ṣe eléyìí tẹ́ ẹ bá dẹ̀ wò lọ́dọ̀ tèmi gẹ́gẹ́ bí mo ti sọ èrò tèmi ni eléyìí ló dáa jù ká ti máa fún àwọn ọba ní ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ ṣáájú kí wọ́n tó lọ sí Ìpẹ̀bí òsìsí nǹkan míì táwọn ìjọba fi wò ó pé ká máa ṣe báyìí torí ọ̀pọ̀lọpọ̀ gbà míì ọ̀rọ̀ pé á pe ẹjọ́ á ṣe gbogbo ẹ̀ wọ́n máa ń fi àkókò ṣòfò ẹ gbọ́dọ̀ dádé fún o ẹ gbọ́dọ̀ fi jọba lọ́dọ̀ ìjọba ní ìsìn Aláàfin àti lálàáfin ó ti dìtàn àti ní Aláàfin nu ọwọ́ àpò ọjọ́ tí a wà á ṣe kí ni o tí wọ́n wà á dé adé tálàáfin ó jáde sí wa nígbà Aláàfin bá dé adé tálàáfin ó jáde ẹ ó sì níbi tá a ti ń dé adé a sọ gbogbo bí ọba ṣe ń wọ Ìpẹ̀bí bí Aláàfin ṣe ń wọ Ìpẹ̀bí gbogbo ìpele ẹ̀ ìlà sọ fún wa gẹ́gẹ́ bí mo ṣe ṣe àdéhùn eléyìí ṣe wótò òdílówó bá a ṣe ń ṣe nǹkan lẹ̀ Yorùbá torí náà mo kí gbogbo àwọn ọmọ Yorùbá mo kí gbogbo àwọn ọmọ òtù bẹ́ẹ̀ látòrí bàbá mi Ọ̀nìrìṣà Ọ̀jájá Ògúnwùsì ẹni ìtàn kábíyèsí mo sí fìlà forí adé o mo wólẹ̀ forí adé o mo kí gbogbo lọ́balọ́ba o gbogbo lọ́balọ́ba bàbá mi Aláké tilẹ̀ Ẹ̀gbá bàbá mi Elékò ti Èkó Àkárìgbò Rẹ́mọ Àwùjalẹ̀ Ìjẹ̀bú Alákétu Olúùlarò mo kí gbogbo bàbá mi Ọ̀kẹ́rẹ́ Ṣakí Asẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn mo kí bàbá mi ilé gbàgbé bàbá mi láíláí bàbá mi Ọlọ́fà ọmọ Ọlálọ́mí ọmọ Abísújókò mo kí bàbá mi Ọlọ́fà o mo kí bàbá mi o Ìwé Adó mo kí gbogbo pelúpelú o gbogbo ẹ̀yin ládéládé ilẹ̀ Èkìtì pelúpe tó fi dọ́dọ̀ bàbá mi Déjì mo kí bàbá mi ọba Oǹdó o mo kí bàbá mi Ọlọ́wọ̀ ọba Ọ̀wọ̀ tó fi dé ilẹ̀ Bìíní o tó fi dé ilẹ̀ Dẹ́tà tó fi dé ilẹ̀ Ẹdó o mo kí bàbá mi o onípọ́pọ́ onínàná Alákétu o mo kí gbogbo yín o mo kí bàbá mi o ọba mi Àtaọ́jà Òṣogbo ọwọ́ Òbòkun Àdìmúlà mo kí gbogbo ọba ilẹ̀ Ìjẹ̀ṣà o mo kí bàbá mi o mo kí gbogbo ọba tí ń bẹ ní ìpínlẹ̀ Kwara àti ilẹ̀ Kogi gbogbo ọba ládéládé o mo kí bàbá mi Olóró ti Òró ẹ kú oríire o ẹ kú oríire ẹgbẹ́ boríire kọ̀rẹ́ mi èmi gangan lóríire kan o ìtẹ̀ lọ sí Òró ìlọ́jọ́ láàfin bàbá mi kí lójó rí bẹ́ẹ̀ ni wípé bàbá mi Olóró tọ́ ẹ̀sẹ̀ jẹ lóṣù tó lọ lọ́dún tó lọ bàbá mi Olóró àti bàbá mi Aláàfin Ọ̀yọ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n boríire kọ̀rẹ́ mi èmi gangan lóríire kan o mo kí bàbá mi Olóró o mo kí bàbá mi Eléṣìẹ̀ mo kí gbogbo lọ́balọ́ba o mo kí gbogbo ọba àrán pátápátá mo kí bàbá mi Ọ̀ràngún Ilé Ìlá ọba ilẹ̀ Gómìnà mo kí bàbá mi o mo wá kí bàbá mi Olúbàdàn tilẹ̀ Ìbàdàn kábíyèsí o mo kí gbogbo lọ́balọ́ba o a kú oríire o torí náà Aláàfin Ọ̀yọ́ bàbá wọn bẹ̀rẹ̀ Ìpẹ̀bí báyìí bákan náà mo wá kí torí pé ẹni tí wọ́n torí ẹ̀ pàjẹ ìwé ní jẹ mo kí bàbá mi o ẹnjìnìà Olúṣèyí Abíọ́dún Mákindé gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gígì ìrírà tó jọ níbejì adúpẹ́ o ilé ẹjọ́ gba onídùúró Alhaji wa Oríyọmí Hamzat ilé ẹjọ́ gba onídùúró wọn bákan náà ni wọ́n gba ti olórí Naomi àti ọ̀gá iléèwé Fàṣásí adúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo lẹ́ni léèyàn látòkè tó fi délẹ̀ pátákátá káàkiri àgbáyé adúpẹ́ o wọ́n gba onídùúró wọn.
ìjọkọ lẹ́nu abíkun tọ̀ọ̀tọ̀ lẹ́yìn pàǹdùkú bì sóòlù ibi tó ti ní kólówó gbowó tí wọ́n kọ́ dá sọ́wọ́ rẹ̀ lẹ̀ ṣé kó lè bá a dìjà kó lè bá a dá a kan ni kọ́ba aládé ó lè rí òun jẹ ní Ọ̀yọ́ máa láàfin odò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà. Babaláwo ló dé bá pé kí wọ́n bá kù ṣe rìnrìn bí wọ́n bá débi tíbílẹ̀ gbé yọ̀ wọ́n níjọ́ sí ó ní níbẹ̀ gan-an láàyè wọn ibi ilẹ̀ gbé yọ̀ wọ́n làwọn èèyàn òun dúró sí ibẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ gbogbo wọn sójà níbẹ̀. Ogun lọ́jà lọ́yọ̀ọ́ àkọ́kọ́ ìlójú Ọ̀yọ́ àkọ́kọ́ ká Ọ̀yọ́ tá a wà lóde òní ìlànà pàgọ́ ọ̀já níjọ́ sí ọba ló tún tẹ̀láyé àti ọba ọ̀gbọ́kà àjọ̀dó adéwìnbí òsákẹ́kẹ́ adéwìnbí òkọ́. torí náà gẹ́gẹ́ bí ìbéèrè tí à ń béèrè bí mo sì ṣe ń tẹnu mọ́ kábíyèsí wa ti gba ìwé ẹ̀rí àti ọ̀pá àṣẹ lọ́wọ́ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bàbá ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìpẹ̀bí ní báyìí o a rí i pé gbogbo fọ́tò tá a bá rí ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìpẹ̀bí gbogbo ohun tó kù tí wọ́n ó ṣe títí tí wọ́n fi dé adé ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni máa ṣí ojú òpó sílẹ̀ ní ìjì sí ojú òpó sílẹ̀ òǹkà ẹ̀rọ tá a fi pè mí náà ni +234 +234 8023687432 ẹ bá mi tẹ̀ fáwọn èèyàn pé o lẹ́ẹ̀kan sí 08023687432 iná ní òǹkà ẹ̀rọ tí ẹ fi pè tẹ́ fi bá wa dá sí ètò òǹkà ẹ̀rọ tẹ́ fi pè tẹ́ fi bá wa dá sí ètò náà nìyẹn òǹkà ẹ̀rọ tẹ́ fi pè tẹ́ fi bá wa dá sí ètò àwa tá a bá fẹ́ dá sí ètò ní àṣálẹ́ ètò ní àbí alẹ́ ètò ní +2348023687432 iná ilẹ̀ fi bá wa dá sí ètò lẹ́ẹ̀kan sí 08023687432 láfi dá sí ètò ní alẹ́ ètò ní. ìrè ìwàgbàjà tí gbogbo ọmọ ọba Ọ̀yọ́ ń kù ètò ọ̀pọ̀rọ̀ aládélẹ́yẹ àtàlẹ́. àwa tá a wà lórí TikTok náà òǹkẹ̀rọ kan náà tí gbogbo owó lò nù òǹkẹ̀rọ kan náà tí gbogbo wa tá a máa lò náà nìyẹn òǹkẹ̀rọ tá a lò nù 08023687432 àwa tá a bá fẹ́ dá sí ètò ẹ já sí pápápá torí mi náà ò fẹ́ kí ètò yìí ó gùn jù ẹ já sí pápápá òǹkẹ̀rọ tá a lò nù yálà lórí TikTok ni o àbí lórí Facebook ni òǹkẹ̀rọ tí a máa lò ní 08023687432. ilé ìwé ṣèlérí ọba tá a rí tá a kápọ́lápọ́ tá a kọ́pà lọ́pàá akápàtà lórí apáta ìbẹ̀ǹbẹ̀ ń ròyìn gbùgbù lẹ́yìn àgbàrá. ọ̀dọ̀ fi ìjàyọ̀ jẹ́ dúró de látàlú ọmọ ajá nílẹ̀ rẹ̀ gangan èjì ọ̀pọ̀rọ̀ Aláàfin àti Ọ̀yọ́ ló kọ́ jẹ kó tó lórí ọba tó wà lóyè. àti ṣe bí Ọ̀yọ́ làárí ẹṣin bí rọ́ọ̀nì dáín Ọ̀yọ́ òkú ní ṣe bí dọ́kítẹ́ nìkọ̀ọ̀kan fínísì ọmọ erin tí ń fọlá yájú Ọ̀yọ́ ló ní kárìnká sẹ́pà. bẹ́ẹ̀ ni o ẹ má bínú bẹ́ẹ̀ ni o mo kí bàbá mi Olówu ọba ńlá tilẹ̀ Òwu mo kí bàbá mi Olówu ní ilẹ̀ Ẹ̀gbá ní Abẹ́òkúta ẹ má bínú mo kí gbogbo ládéládé bákan náà. Oyèlúdé Adékúnlé Babatilájí Abbas ni mo kí bàbá mi o ní ìgbàgbé bàbá mi ọba Olúfọ́n Ifọ̀n Òròlú adéèrè ò níye mo ìgbàgbé bàbá mi Olúfọ́n Ifọ̀n Òròlú ẹnìkan ti wà lójú òpó hello ẹ kú alẹ́ o ẹ káalẹ́ sà o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Akíndélé ló ń sọ̀rọ̀ àṣẹ o. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá Aláàjì Oríyọmí Hamzat sílẹ̀ láyọ̀ àtàlàáfíà lẹ́yìn. ẹ ṣé gan ni. bákan náà la dẹ̀ kí gbogbo àwa ọmọ káàárọ̀ oòjíire pé a kú oríire. Òtù òjíire àwọn ọmọ Òtù òjíire. bẹ́ẹ̀ ni. ti ọba Aláàfin Ọ̀yọ́ ká dúpẹ́ lórí o kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ o. kábíyèsí bó sí fìlà o. kí òkèlè kó di kí ìrùkẹ̀rẹ̀ kó di òkèlè o. bẹ́ẹ̀ni àdúpẹ́ fọ́lọ́run. nígbà tẹ́yìn náà rí i pé wọ́n ti gbéwèé ẹ̀rí àti ọ̀pá àṣẹ ṣé ẹ ní mọ̀ wò pé ṣé kábíyèsí ò ní wọ̀ pẹ̀bí ni. àwọn náà ń wò bẹ́ẹ̀ náà àkànfẹ́ yá ẹnu láti sọ̀rọ̀ ni. ṣùgbọ́n ọ̀sọ́dà pé eléyìí tún yàtọ̀.
sálàyé tá a wá ṣe sóyé wa só ti wá yé wa báyìí. Bá a ṣe ṣe fún bàbá wa wá lẹ́sà nìyẹn torí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ní kí wọ́n má sì fún wọn níwèé ẹ̀rí kí wọ́n má sì tí ì fún wọn lọ́pàá àṣẹ kí wọ́n tó wọ Ìpẹ̀bí àwọn tí wọ́n láwọn fẹ́ lọ ilé ẹjọ́ àbáwọn ò ní gbà wọ́n wàá máa fi àkókò wa ṣòfò ní ìjọba fi gbé ìgbésẹ̀ àkín bẹ́ẹ̀. lọ́wọ́ gómìnà wa ọlọ́lá jùlọ ẹnjìnìà Seyi Makinde ọlọ́run á túbọ̀ ràn wọ́n lọ́wọ́ ọlọ́run á túbọ̀ jẹ́ ká gúnlẹ̀ ayọ̀. àṣẹ o ẹ ṣe gan ni ẹ ṣe o sà ó dà. ọkà lọ dẹ́ fi pè wá náà ní 08023687432 Olówu ni mo dákọ̀ Olówu bàbá wo Olówu ní ilẹ̀ Ẹ̀gbá àti bàbá mi Olówu ọba Màkámà Oyèlúdé àwọn ni mo kí bàbá mi ọba Màkámà Oyèlúdé àwọn ni mò ń kí. òkèrò tẹ́ fi pè wá nù 08023687432 mi ò fẹ́ pẹ́ rárá mi ò fẹ́ pẹ́ lórí ètò rárá. èmi kì í lálẹ́ bí Ọ̀yọ́ òkú Àlàkẹ́ ọmọ kòkòrò àlú wọn ò bá mẹ́rin sí wọn ògún erin ni Àjíṣọlá ọmọ àjòkú ọkọ lẹ́nu. ẹ kú dédé àsìkò yìí o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. láti ìlú Ọ̀yọ́ Aláàfin bóòlù Ọ̀yọ́ ṣe ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀yọ́ ń dún yùngbàyùngbà ní. ẹ bá wa dá sétò. Àkọ́kọ́ náà bẹ́ẹ̀ bá ń kí gbogbo ìlú ẹ máa kí Èrúwà náà. Èrúwà mo kí bàbá mi Elérúwà mo kí gbogbo ilẹ̀ Ìbàràpá méjèèjì Odégbò ara làǹlátẹ̀ ayé tẹ̀ Ìgàngàn ẹ má bínú. Ẹgbẹ́ rí títí yẹ́lẹ̀ àti ọ̀pá jẹ́ fún ọba wa ọjọ́ wa lójú. Ó dùn mọ́ wa bẹ́ẹ̀ àwa mọ̀ bọ́bọ́ owó pẹ̀lú ìgbẹ́jẹ́wọ̀ yékéyéké. Nítorí awuyewuye. Mo kí bàbá mi o Ọlọ́fin Àdìmúlà Oòduà ọba Adó-Odò náà ẹ ṣé gan ni mò ń gbọ́ yín lọ. Àgbàgbé nìyí ti fẹ́ fún àwọn kíkálukú ó ti mọ kíkálukú mọ báyìí lè lóyún. Dandan ni kò gbọ́ kíkúkú lọ́jọ́ ojú ní fẹ́lẹ́fẹ́lẹ́. Bẹ́ẹ̀ni. Kò ní bàjẹ́ fún ètò. Ẹ ṣé gan ni o ẹ ṣé pọ̀ inú mi dùn ẹ ṣé gan ni ẹ ṣé pọ̀. òkèrò tẹ́ fi pè tẹ́ fi dá sí ètò náà ní 08023687432 lẹ́ẹ̀kan sí 08023687432. òkú ọmọ atakajà rodò òkú Àlàkẹ́ sọ sílẹ̀ àwọn ọ̀wá ẹ̀ ní mọ́ Àjíṣọlá ọmọ àjòwú yọkọ lẹ́nu àgbààgbà kọ́ọ̀dù máyẹn ní sàlẹ̀ o. ẹlẹ́sìn lẹ́yìn ọmọ ọ̀rọ̀ hàmù kẹrẹ̀ òjòwú ní kò lè wú yín mọ́ ìrìn bàbá ẹ̀yìn ní ìjòwú ọkọ òkú ọmọ atakajà rodò. abọ́bakú ń bẹ lálẹ́ bí Ọ̀yọ́ oníkọ́ abọ́bakú dùn lóye ìjọ kú abọ́bakú gbogbo ní nǹkan bí ìjọgbó ọmọ bàkàbàkà nìkan àjìfà. kò sí tó fa ètò dáhùn náà ni ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ lórí wípé ǹjẹ́ kábíyèsí wa ǹjẹ́ bí wọ́n ṣe ń sọ àdá bẹ́ẹ̀ bí kábíyèsí ọ̀wọ́ Ìpẹ̀bí wọ́n sì ti fọba jẹ làwa ń sọ fún wa pé ní tí ìjọba ṣe dá o ìjọba ṣe ojúṣe tiwọn yìí pé nígbà tí gbogbo ìlú ti tẹ́wọ́ gbà ọ́ tí wọ́n ti kéde rẹ̀ fún wa yìí pé ìwọ ni àyàn ìwọ ni fámú tá a sì ti kéde rẹ̀ ìwé ẹ̀rí rẹ̀ ọ̀pá àṣẹ rẹ̀ o ọ̀yá alẹ́lẹ́ ó di Ọ̀yọ́ wá lọ wọ Ìpẹ̀bí o ẹ ló ẹ ti wọlé o wọ́n ti wà lójú. ẹ kú ètò orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Orúkọ tèmi ni ọmọ Balógun Olówùsì láti ìlú London. tó ẹ bá wa dá sétò. Mo fẹ́ kí yín pé a kú oríire tí ọba tuntun yìí ni o. Oríire ńlá ni. Ọmọdé náà fi jọba yìí wọ́n á fi àgbàlagbà lò ó. Àṣẹ o àṣẹ o. ìpínlẹ̀ wọn á dábẹ́rẹ́ o. Àṣẹ o. Lágbára Ọlọ́run ẹ̀dẹ̀kọ́ atótónu látọjọ́ yìí. Ọlọ́run ọba yìí. Àtúndúpẹ́ lọ́wọ́ tẹ̀yìn náà olùkọ́ àgbà ẹ ṣé ààrẹ ìtàn
ẹ ṣé gan ni. iwájú lọ́pàá ibi tí gbogbo ọmọ àárẹ̀ sí o. àṣẹ o. ẹ ṣé gan ni. ẹ ṣé gan ni. bẹ́ẹ̀ ni mo ti kí bàbá mi ọba òsèmọ̀wé ti Oǹdó, mo ti kí ọba wa ní Oǹdó, mo kí bàbá wa lákùrẹ́ náà, mo sì kí bàbá wọ lọ́wọ́ wá forúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta, mo kí ọwá Ìdànrè, mo fi kí gbogbo lọ́balọ́ba ìpínlẹ̀ Oǹdó pátá, mo ti kí wọn. 08023687432 ẹnìkan ti wà ní ojú òpó, ẹnìkan ti wà lójú òpó. Hello bàbá. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Afọlábí Olúwaṣe mo ń pè láti Èkìtì. láti Ní Kwara State. láti ibo lẹ pè ní. Láti Èkìtì ní Kwara State. ẹ bá wa dá sétò. Ẹ kú ètò bàbá, Ọlọ́run máa fún yín ṣe ilẹ̀ Yorùbá òní bàjẹ́ o. àṣẹ o. Lákọ̀ọ́kọ́ mo kí Aláàfin owó adé Akeem, wọ́n pẹ́ lórí ìfẹ́ lágbára Ọlọ́run. àṣẹ o. Nítorí ọba àlúwa tẹ dárúkọ òru olóró. bẹ́ẹ̀ni. Fámìlì ìyá mi ní nílé Òjòkó. Allahu Akbar. ẹgbọ́n lọ́n tóbi. Allahu Akbar. ẹ̀yin Olúwa lógo. hallelujah ògo. Ẹ ṣeun bàbá, inú mi dùn gan torí ní gbogbo ìgbà tí wọ́n ń ṣe ọba olóòrùn tó ń ṣe ìwúlẹ̀ gbogbo àwọn ọmọ mi yìí láti Èkó, gbogbo àwọn fámìlì wa pátápátá ló wá láti ilé Òjòkó. Àwọn náà máa gbọ́ báyìí. Ẹ ṣeun gan bàbá, dúpẹ́ lọ́wọ́ ní ẹ fún ètò. Ọlọ́run ló lọ pẹ́, máa lọ sóòrò láìpẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. ń lọ sí òòrò torí pé ọ̀rẹ́ ni kábíyèsí ọba Aláàfin tí wọ́n fẹ́ gbadé àti olóòrò, ìdí tá a fi lọ sí òòrò nù. ẹ ṣé pọ̀ ẹ ṣé gan ni à ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣé pọ̀ 08023687432 iná ẹ̀ láàfin pé 08023687432 láàfin pé tá a fi bá wa dá sí ètò. Bẹ́ẹ̀ ṣe ń pè mí etí mi ò di, bẹ́ẹ̀ ṣe ń pè mí etí mi ò di, ìpè ní jápè èrò pọ̀ lójú òpó. Bàbá mi Kọ́lá Olóòtú Mọ́gàjílẹ̀ Adésùn ọmọ Àdábánijà bàbá ní bẹ́ẹ̀ ṣe ń pè mí etí mi ò di. 08023687432 lẹ́ẹ̀kan sí 08023687432 lẹ́ẹ̀fi dá sí ètò. Èyí náà ẹ pè wọlé, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀, ká jọ dá sí ètò. ẹnìkan ti wà lójú òpó. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. ẹ ti wọlé, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. láti ìlú Èkó, ẹ bá wa dá sétò. Láti ìlú Èkó, ẹjọ́ àkọ́fẹ́ béèrè yẹn lápẹ́ má bínú. à ń gbọ́. Ọlọ́run ò ní dáàbò, ọ̀nà ìgbẹ́gbẹ́. Láti ní ìbéèrè tó fẹ́ béèrè yìí o, bí òye. tó bá ti di ẹ má bínú, à ń ṣe àjọyọ̀ lọ́wọ́, ẹ bá mọ̀ pé fẹ́ béèrè ẹ lè pè mí lẹ́yìn ètò kẹ́ béèrè. ẹlẹ́fẹ́ béèrè à ń gbọ́, ẹ má bínú béèrè tá à ń béèrè. àsìkò ayọ̀ ọ̀tọ̀ tí ò bá ti ní í ṣe pẹ̀lú tá à ń ṣe lọ́wọ́, ẹjá jọ nítorí Ọlọ́run ẹjá máa fọkàn bá wa lọ. tá a bá ní béèrè ẹ pè mí, tó bá ṣe pé béèrè tẹ fẹ́ béèrè ní gbàgbà ṣùgbọ́n à ń ṣe àjọyọ̀ lọ́wọ́ báyìí, àjọyọ̀ là ń ṣe lọ́wọ́. ọmọ olókùn ẹṣẹ Ọ̀yọ́ ilé abóbakú àbíkú kan bí ẹni rebi ọmọ agúnyẹba mi epo nílé oníkọ ọmọ ogun ọlà. mo dúró ọwọ́ mi ò tó sí, mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sí àwọn àgbàkan. Hello. ẹ̀yin ní kàdá sí ètò. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Wàhídì Mábàdéjẹ láti Ìgbogbo. láti Ìgbogbo ní ìpínlẹ̀ Èkó, Ìgbogbo lẹ́gbẹ̀ẹ́ Kòròdú kọ́hún. bẹ́ẹ̀ ni sà. ó yẹ bá wa dá sétò. inú mi dùn gan-an o. máa ń jẹ ọmọ Aláàfin Ọ̀yọ́, ọmọ Ọ̀yọ́ náà lèmi náà, ṣùgbọ́n ó ti pẹ́ ti ti lọlé. ẹ wà lé o, tó ti kábíyèsí ọba gbadé, ẹ wà lé o. a wá lé o. ẹ ṣe gan ni. tí gbogbo ẹ̀ láàmú jẹ́ kẹ́ ẹ gbọ́ ọjọ́ tí wọ́n bá gbadé, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò kéde rẹ̀, á gbọ́ pẹ̀lú ògo Ọlọ́run. àmín o. ẹlòmíì tún ti wà lójú òpó. Hello, ẹ ti wọlé o. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. Orúkọ mi ni
Makinde ewu Makinde Chief RBW Mohammed láti Atlanta Georgia ní Amẹ́ríkà. Láti Atlanta Georgia l'Amẹ́ríkà bá wa dá sí ètò. So mo rí ṣe yọ fún gbogbo ọmọ kóòtù jẹ́ ìdùnnú ńlá pọ̀ jẹ́ àti pàápàá jùlọ lórí tí Gomina Makinde ṣe ó kù wípé gbogbo ọ̀ṣọ́nà fún ọmọ Yorùbá àdúpẹ́dúpẹ́ ọ̀pọ̀lọpẹ́ wa ọ̀nà kan wá pọ̀ lóríṣiríṣi èyí amórí fún kábíyèsí o. Àṣẹ o. Àpẹẹrẹ o. Àṣẹ o. Wọ́n ní kẹ̀sì ìlú ní kẹ̀sì wọn. Àṣẹ o. Gbogbo orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àkérè èyí. Àṣẹ o. Àkótó ní gbogbo ọmọ Yorùbá tó dẹ̀ wà lókè òkun náà wọ́n àkérè òkú nílẹ̀. Àṣẹ o. Ìgbésókò Àṣẹ o. orílẹ̀-èdè tó kún náà àwọn ọmọ nílò ìbò ní àtúnyàn. Òní dàbí ti ọba ìlú kan lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn tí ò. Lẹ́gbẹ̀ẹ́ kí lẹ pè lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn ṣé Ìbàdàn nìkan ni ìlú míì ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èwo ni lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn màá yín jayé ìdá ẹ̀ sọ yín mọ̀ọ́mọ̀ jayé kó lórí fóònù ẹ̀ lè bínú nínú olóyè mí mọ̀ọ́mọ̀ jayé èwo ni lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn èwo ni lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn ìlú Ìbàdàn nìkan ni kò sí ìlú míì ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni. Hello ẹ ti wọlé o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè ètò nìyẹn láti ìlú Àbújá tó ẹ bá wa dá ṣètò. Ẹ kú ètò kọ́lọ̀ ń jẹ́ kẹ́yìn náà sọ pé ìlú kan lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn ẹ mọ̀ ń gbọ́rọ̀ yín. Àbújá lè ní tí ń pè wá bá à ń gbádùn yín o Ọlọ́run jẹ pé fún alẹ́ yìí. Àṣẹ o àṣẹ o àṣẹ o àdúpẹ́ inú wa dùn fún ti kábíyèsí tí gómìnà ìṣẹ̀ṣẹ̀ bá wa yẹ inú wa dùn o. Ifá ló mú ọba Ọ̀yọ́ ló mú ọba Ifá sì jẹ́rìí rẹ̀ Ọ̀yọ́ mọ́ba Ifá jẹ́rìí rẹ̀ ẹ ṣé gan ni. Àwọn dúpẹ́ fọlọ́run. Ẹ ṣé pọ̀. Ọmọ ìlú Ìgbòho ni ní ẹ̀dá kan ọjọ́ àti Ìgbòho àmọ́ kí gbogbo àwa ọba wa nílùú Ìgbòho wọ́n ní mi ò kí bàbá wọ ọlọ́tà ọ̀tà Àwórì ti ọ̀tà náà mo kí bàbá mi ọlọ́tà gbogbo lọ́balọ́ba mo kí ẹ má bínú mo kí wa dé Fìtítì mo kí wa dé Gbọ́ọ̀rà mo kí wa gbogbo kíbi tá a sì lè máa gbọ́ mi mo kí wa gbogbo ibi tá a sì lè máa gbọ́ mi òǹkà ẹ̀rọ tá a fi dá sí ètò náà ní 08023687432 iná ní òǹkà ẹ̀rọ tí a fi dá sí ètò. wọ́n ní kí n dọ̀bálẹ̀ mo dọ̀bálẹ̀ yẹ́kẹ́ gbogbo òsì ló wọ́dí ń lọ́wọ́ ìṣí wọ́dí ń lẹ́nu oníkọ̀ọ́ bálùkù ọmọ ogun ọ̀la. ìgbà tí ṣe wọ́dí ń lọ́wọ́ wọ́dí ń lẹ́nu tán ni mo bá gbéṣin lọ́jà àwọn ọ̀rà bẹ́ẹ̀ ni à ń ṣe àjọyọ̀ bàbá ti gba ọ̀pá àṣẹ wọ́n sì ti gba ìwé ẹ̀rí lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yàtọ̀ sí ọ̀rọ̀ tí àwọn kan ṣe àhesọ rẹ̀ pé bàbá ò wọ ìpẹ̀bí bàbá ó ṣẹ̀ṣẹ̀ lọ wọ ìpẹ̀bí báyìí ojúṣe ti ìjọba ni ìjọba ti ṣeun ojúṣe ìjọba ni ìjọba ti ṣeun bàbá ó ṣẹ̀ṣẹ̀ wá lọ wọ ìpẹ̀bí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ìpẹ̀bí ẹ rí i pé Aláàfin ò tí ì gbadé o Aláàfin ìgbadé o ìjọba ṣe ojúṣe tiwọn ìjọba lè fún yẹn níwèé ẹ̀rí wípé a ti bu ọwọ́ lù ìwọ la yàn ìwé ẹ̀rí ní ìwọ la Láàfin wọ́n sì ti gbé ọ̀pá fún wọn wọ́n wá ẹsẹ̀ lọ bẹ̀rẹ̀ tó jẹ́ tiwa nílẹ̀ Yorùbá iná ní pé kí Aláàfin ó bẹ̀rẹ̀ ìpẹ̀bí rẹ̀ tAláàfin bá wá ti wọ ìpẹ̀bí ìgbà tí Aláàfin ó bá dé adé tí wọ́n jáde sí wa gbogbo èèyàn náà ni wọ́n ó rí ọba Aláàfin Ọ̀yọ́ láwọn àárín kan bẹ kò sẹ́nì kankan tí ó lè rí wọn nígbà wọn bá ti wá kúrò láwọn ìpele kan àwọn èèyàn ó tún lè máa rí wọn ẹnìkan ti wà lójú òpẹ jágbé pè. Hello ẹ ti wọlé o. Ẹ kú ètò. Ètò ní orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. A máa rí báwo ẹ pẹ́pẹ́pẹ́ fún wa o. Àṣẹ o àṣẹ o. Ẹ̀dẹ̀ kú ọjọ́ mẹ́ta Àkúrẹ́ ni mo ti ń pè o. Láti Àkúrẹ́ bàbá wa Déjì Àkúrẹ́ ńkọ́ o. Àti àti bàbá ń bẹ láàṣù o. Ẹ bá wa dá sétò. Àdẹ̀kú oríire ti ìlú Ọ̀yọ́ Aláàfin ojú pàṣẹpẹ mọ̀jẹ̀ ọmọ àti bà. Àti wọn kú oríire wa ti kú pálẹ̀ Yorùbá gbá kú oríire o. Oríire ńlá ni o oríire ńlá ni o. Gbogbo ibi tí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bá kù sí Ọlọ́run Olódùmarè àwọn aláṣepọ̀ abáwá sí Ọlọ́run abáwá dá sí o.
àṣẹ o àṣẹ o ẹ ṣe gan ni àṣẹ o ẹ ṣe gan ni. wọ́n ní ká tó jẹ́ṣẹ́ àdọ̀bálẹ̀ ká nílé oníkọ̀ fálùjó ọmọ ogun ọ̀là náà ní ọmọ akíkọ̀ ẹ̀yà sálẹ̀tò. ẹ̀kọ́ fọlọ́kùn ẹ̀ sí Ìbàdàn kọ́ má fọlọ́kùn ẹ̀ sí Ọ̀yọ́ nínú jẹ́ mọ́ èèyàn tí òkú bá kún lámọ̀ lólókùn ẹran ọmọ bá ká. ẹnìkan dákọ̀ Ìbàdàn lẹ́ẹ̀kan tó sọ pé olókùn ẹ̀sìn Ìbàdàn kọ́ má bolókùn olókùn ẹ̀sìn Ọ̀yọ́ nínú jẹ́ mọ́ ìwọ náà tó ń bá a bọ̀ bíi ti àgbà akin ìwọ náà ń bá a bọ̀ ọ̀ ń bá a bọ̀ àṣejù ẹ̀ pọ̀. bàtà ni kò wá di fà. à ń kí wa o à ń kí wa káàkiri tìbútòrò àgbáyé bákan náà o gbogbo àwọn ọmọ Yorùbá ẹ mẹ́jà bá ọba wa wá ọ̀tá o ẹ mẹ́jà bá ọba wa wá ọ̀tá ọ̀rẹ́ ni ẹ jẹ́ ká bá ọba wa wá o ọ̀rẹ́ ni ká bá ọba wa wá Aláàfin tó jẹ o ẹ má jẹ́ ká bá wá ọ̀tá ẹ jẹ́ ká bá wá ọ̀rẹ́ ni o ẹ má jẹ́ ká bá wá ọ̀tá ìkíní kan Aláàfin tó lọ ìkíní kan Aláàfin tó ṣe o Aláàfin tó la nílọ́yọ̀ọ́ ìdàgbàsókè ilẹ̀ Yorùbá kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo lọ́balọ́ba ẹ má jà fi nǹkan tí ò dáa pilẹ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ má wá ọ̀tá o ẹ má sì bọ́ba wa wá ọ̀tá ìlọsíwájú ìlú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀ ìlà wa ń fẹ́ o kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba pẹ̀lú àwọn ọ̀tọ̀kùnú àwọn bọ̀rọ̀kìnní àwọn èèyàn ọmọ ojúlówó ọmọ òótù káàkiri tìbútòrò àgbáyé kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú lọ́balọ́ba látòrí bàbá wa Ọ̀nìrìṣà ní Ilé Ifẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ làwa ń wá àwa ọ̀wọ́ta o àwa ọ̀bọba wọ́ta o ọ̀rẹ́ là ń bọ́ba wá o ọ̀rẹ́ là ń bọ́ba wá ẹ jẹ́ ká ṣọ́ra o gbogbo táàbà máa gbé ìwé ẹ̀rí tí àwọn gómìnà ń fún àwọn ọba ìlú kọ̀ọ̀kan ni àpọ́nlé ń bẹ fáwọn ọba àwọn ọba ní gírèdì wípé tó lágbájá nígbà wáṣẹ̀ bó ṣe rírè ẹ mẹ́jà bọ́ba kankan wá ọ̀tá èmi ọ̀bọba wọ́ta o ọ̀rẹ́ là ó máa ṣe ọ̀rẹ́ là ó máa ṣe àwa ò já mọ́ ọ̀rẹ́ là ó máa ṣe ọ̀rẹ́ ní gbogbo lọ́balọ́ba làwa ń fẹ́ gbogbo àwọn olóṣèlú wa gbogbo àwọn èèyàn wa nílẹ̀ Yorùbá ọ̀rẹ́ ní ká ṣe o ebírúkọ mi ò fìgbà kan yí padà o èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òpìtàn Olóyè Lájí Àbáàsì ni o títí ìgbà tá a tó pàdé èmi a máa wípé ejò kò ní rọ́ọ̀lù wèrè pè láyè kó dúró ire o àkú oríire o. ọyá ẹ jẹ́ ká kí wọn lálẹ́ bí Ọ̀yọ́ a kì í rọ́bà fún lálẹ́ bí Ọ̀yọ́ ọyá ẹja lọ rèé kálàfin ọmọ àjòwú yọkọ lẹ́nu abíkun tọ́tọ́ lẹ́yìn bálùkù bì sóòlù ibi tó ti ní kólówó gbowó tí wọ́n kọ́ dá sọ́wọ́ rẹ̀ lẹ̀ ṣé kó lè bá a dìjà kó lè bá a dá a kan ni ọba aládé ó lè rí òun jẹ ní Ọ̀yọ́ máa láàfin odò pàṣẹ kẹrẹ má dé ọmọ Àtìbà babaláwo ló dé pápẹ́ kí wọ́n bá kù ṣe rìnrìn kí wọ́n bá débi tíbílẹ̀ gbéyọ̀ wọ́n níjọ́ sí ó ní níbẹ̀ gan-an láàyè wọn ibílẹ̀ gbéyọ̀ wọ́n làwọn èèyàn ọ̀hún dúró sí ibẹ̀ lọ́yọ́ àwọn kókó kí wọ́n tó jà níbẹ̀. ogun lọ́jà lọ́yọ́ àkọ́kọ́ ìlógún Ọ̀yọ́ àkọ́kọ́ ká Ọ̀yọ́ tá a wà lóde òní ìlànà fáwọn ọ̀gá níjọ́ sí ọba lókun tẹ̀láyé àti ọba ọ̀gbọ́n kàkàndó adéwìnbí òsákẹ́kẹ́ adéwìnbí òkọ́ture ìbàbàjà tí gbogbo ọmọ ọba Ọ̀yọ́ ń kù. èjì ọ̀gọ̀rọ̀ aládélẹ́yẹ àkàndé ọba jíjẹ́ ìwé ṣèlérí ọba tá a rí.